Ẹ kú déédéé wòyí o níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí yín ẹ̀yin ọmọ Yorùbá, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú ìfọmọnìyàn ṣe. Chief Sunday Igboho, Igboho òòṣà bàbá, ẹ hùwà ọmọ ọkọ, ẹ bá wọn ṣe bí ọmọ àlè rárá torí ọmọ àlè ń ló máa rínú tí ò ní bí. Bákan náà ọmọ àlè òun la máa bẹ̀ tí ò tán ní gbà. Ṣé mọ̀ pé àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, wọ́n ní ijọ́ tínú bá bígi ló máa ń wó lu omi. Tínú bá wá padà bí omi náà á wá gbégi lọ. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, Chief Sunday Igboho, mo tiẹ̀ kí yín, mo tún kí yín kú ìrọ́jú pé gbogbo oríṣiríṣi tí ayé ti fẹnu jambula ẹ ṣẹ̀ṣẹ̀ bínú just lẹ́ẹ̀kan láàrin ọgọ́rùn-ún. Bí èèyàn kì í bá ṣe ìkà, téèyàn ò bá jẹ́ ìkà, téèyàn ò sì jẹ́ onírìkíṣí, èèyàn ò gbọ́dọ̀ blame yín lórí n tẹ́ ẹ ṣe. Wàláì nǹkan tẹ́ ẹ tún wá ṣe yìí, ẹ tún wá fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́gbọ́n nínú ìran Yorùbá. Ẹ̀yin èèyàn, ẹ má jẹ́ á parọ́ tanra wa jẹ o. No matter ìhà tí Chief Sunday Igboho bá kọ sí wọ, no matter ìhà tó kọ sí ọ, bóyá olóṣèlú ni ẹ o, bóyá o ní Yorùbá nation ni ẹ o, bóyá wọ́n tó tiẹ̀ ṣe kankan ní o, wàláì Chief Sunday Igboho ti ṣe dáadáa fún gbogbo wa sẹ́yìn. Ọlọ́run Olódùmarè kò ní ṣe wá ní àfibisólóore. Chief Sunday Igboho ó rísíkì gbogbo nǹkan tó yẹ kéèyàn ó rísíkì ẹ̀mí, ó rísíkì ilé ẹ̀, ó rísíkì dúkìá ẹ̀, ó rísíkì gbogbo nǹkan téèyàn máa ń rísíkì tí wọ́n máa ń sọ pé kíní yẹn ó lágbára, kò yẹ kéèyàn ó lè rísíkì ẹ̀, gbogbo ẹ̀ ló rísíkì fún ìran ọmọ Yorùbá. Tó bá wá jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà bó ṣe rísíkì ẹ̀ tó yẹn náà, èébú náà ni àtúnbù. Tó bá pẹ́ tó bá yá tóun náà bá súnkùn gìrì ayíjù. Ẹ rí pé mo ti ń pariwo fún wa tipẹ́ pé ẹ jẹ́ ká gbàgbé lórí ìjà yìí. A kì í ṣe ọmọ mọ́là sí ọmọ Yorùbá, tàbí ọmọ Ìgbò sí ọmọ Yorùbá, tàbí ọmọ Fúlàní sí Yorùbá. Ọmọ Yorùbá sí Yorùbá ni. Bó ti wulẹ̀ kó pẹ́ tó, wọn ó kì wá kanra wa níbì kan. Mo dẹ̀ sọ, ṣé rí ẹni tó bá ṣe nǹkan tó dùn mọ́ni lénìí, ó lè ṣe nǹkan tó dùn ní lọ́la. Tàbí ẹni tó bá ṣe nǹkan tó dùn ní lénìí, ó lè ṣe nǹkan tí yóò dùn mọ́ni ní lọ́la. Torí ìjọba àròjinlẹ̀, bó tilẹ̀ jẹ́ wípé mo gbàgbọ́ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí tí wọ́n ṣáà ń wá kí gbogbo ẹ̀ ṣáà máa dàrú láàrin wa, ọ̀nà méjì ni mo máa ń rò sí. Ọ̀nà àkọ́kọ́ ni nítorí ibi tí ọ̀nà àtijẹ àti mu wọn tó há mọ́, Ọlọ́run jẹ́ kí àtijẹ àti mu wọn kó nira. So nítorí pé àtijẹ àti mu wọn nira, gbogbo ọ̀nà kọ́nà tán bá rí, ìbá pa igbá lára kó pa àwo lára, àwọn wọ́n á try láti enhance ọ̀nà yẹn láti lè
láti lè yọ àwọn kúrò nínú ebi tó ń pa àwọn. Ẹlẹ́kejì ni wípé gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ń fẹ́ kí àárín àwa ọmọ Yorùbá ṣáà máa dà sí bàjẹ́ sí tàbí ká ṣáà máa jà sí tàbí kí èdè àìyedè kó ṣáà máa fi gbogbo ìgbà wà láàrin wa, ẹ lọ tàn dé wọn wò dáadáa. Ó yẹ kẹ́ ẹ rántí pé àti Ìgbò àti Haúsá àti Fúlàní àti gbogbo elédè àti Kàjẹ́ àti Kàdàrà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn kan wà tó jẹ́ kí bàbá tó bí bàbá wọn ilẹ̀ Yorùbá ni wọ́n bí sí. Bàbá tó bí bàbá wọn yẹn tó wá bí bàbá wọn ó bí sílẹ̀ Yorùbá. Bàbá tí wọ́n wá bí wọn ó wá tún bí wọn sílẹ̀ Yorùbá. Àwọn náà tó wá dàgbà sílẹ̀ Yorùbá. Tipátipá ni Yorùbá rẹ̀ ó fi dán jùlọ. So tírú wọn náà bá sọ Yorùbá tí wọ́n ń sọ nǹkan tí a feel pé kò tẹ́ ìran ọmọ Yorùbá lọ́rùn, wàláì a ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa ilé èrò wípé gbogbo bẹ́lẹ̀ yìí ṣe ń ṣe yìí kò fi hàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ wo Chief Sunday Igboho bó ṣe fi ọmọnìyàn ṣe, ó fi ọmọ Yorùbá hàn, ó fi tí jẹ́ ọmọ Yorùbá hàn. Chief Sunday Igboho pẹ̀lú ògo Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run, gbogbo àkólọ yín pátápátá Ọlọ́run Elédùmarè á dá padà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹ̀mí yín ò bọ́ sórí ogun yẹn, ogun tí ò tó ìdá kan nínú ìdá mẹ́wàá eléyìí tẹ́yìn jà tí ẹ̀mí yín làjá yìí. Ẹlòmíì ò ní la ìdá kan nínú 100 kò ní làjá. Ibi tí ẹ̀yin ti gbọ́dọ̀ máa dúpẹ́, tẹ́ ti gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn pé ajá tó rí ilé ẹ̀kọ́ tó bọ̀, kákíkú ewu ni o. Àwọn tí wọ́n ti ẹ̀tún jẹ́ ìjọba àwọn ará wọn, mínísítà ní Chief Bọ́lá Ìgè wà tí wọ́n fi pa, mínísítà ló wà tí wọ́n fi pa. Ẹ tún wá wo àwọn tó great nílẹ̀ Yorùbá tí wọ́n ti pa, tó jẹ́ pé gbogbo plan tó fi pa wọ́n náà kò ju kú báyìí náà lọ. So bọ́lọ̀ ń bá wá gbé ẹ̀yin tẹ́ escape gbogbo ogun Ìbàdàn yẹn, tẹ́ kọjá lọ sí Kútọ̀nù, tí ẹ tún escape gbogbo ogun gbogbo ìgbésẹ̀ aburú táwọn èèyàn ń gbé níbẹ̀ yẹn, tẹ́ tún escape ẹ̀, tẹ́ tún bọ́ nínú ẹ̀, wàláì ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. Ó yẹ kí gbogbo ọmọ Yorùbá tó ń bá yín dúpẹ́. Chief Sunday Igboho ó dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọmọ Yorùbá ò ní í ṣe kó mọ̀ sí ọmọ Yorùbá. Àwa kì í ṣe ọmọ àlè. Ọmọ àlè Yorùbá ni ó rí inú tí ò ní bínú. Ọmọ àlè Yorùbá ni wọ́n tún wá bẹ̀ tí ò ní gbà. Ẹ̀yin bínú lásìkò tó yẹ kẹ́ bínú, ẹ sì tún gbẹ̀bẹ̀ lásìkò tó yẹ kẹ́ gbà. Bàbá wa Olúgbọ́n, àwọn bàbá alálùbáríkà nìyẹn, kábíyèsí. Mo sí fìlà forí adé bàbá. Bàbá tó bá lè mú irú wa pé yín sọ̀rọ̀ tẹ́ ẹ sì dìde lẹ́ẹ̀kan náà tẹ́ ń bá wa pé Chief Sunday Igboho. Bàbá sí tí abátẹ̀wá ń blame àwọn ọba kan pé tí nǹkan bá fẹ́ bàjẹ́ wọn ì dìde, sí irú yín láàtàn dẹnu irú ẹ̀kọ́. Ta là wà? Ta ni irú àwa táwa ń pè yín pé ẹ bá wa bẹ̀bẹ̀? Ta ni wá? Ta la jẹ́? Ṣé rí, ẹ jẹ́ ká ṣọ́ra wa, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká ṣọ́ra wa, pàápàá jùlọ àwa tá a wà Nàìjíríà. Ẹ má jẹ́ ká fara wé àwọn tó wà nílùú òyìnbó. Ẹ má jẹ́ ká fara àwọn tó wà nílùú òyìnbó níjọba tó wálé, bẹ́ẹ̀ competition against wọn níjọba tó wálé ni.
ó sì tó lè wálé kẹ́ ẹ tó mọ̀ gbọ̀pọ̀ wálé. Ṣùgbọ́n àwa tá a wà Nàìjíríà, ẹ má jẹ́ abúra wa. Téèyàn bá bú mi, mo lẹ́tọ̀ọ́ àti pè lẹ́jọ́. Bí n bá búyàn, ó lẹ́tọ̀ọ́ àti pè mí lẹ́jọ́. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ èébú tá à ń búra wa, àràbù èébú ni. Tí àwọn kan bá jẹ́ ọ̀tá Chief Sunday Igboho sí, àwọn náà wọ́n wá gbogbo ọgbọ́n tí wọ́n gbà bú Chief Sunday Igboho. Wọ́n gbàgbé dáadáa tó ti ṣe fún wa sẹ́yìn. That is why tẹ́ fi rí pé gbogbo bí ogun yẹn ṣe le tó, mi bá wọn ṣe fídíò kan tí mo ti pẹ̀ gan Chief Sunday Igboho láyé. Mi bá wọn ṣe torí pé bí a bá wo ti pẹ̀lá, ijó ò ní dùn. Ṣé rí ẹ̀yin àwa ọmọ Yorùbá, mo kí yín gan pé ẹ kú àdúrótì, ojú ò ní tì yín. Malam Yusuf Adépọ̀jù, wàláhì ọmọ ọkọ Yorùbá ni yín. Ẹ tó wá fi hàn pé mùsùlùmí òdodo ni yín ní ipa tẹ́ ẹ kó lórí ọ̀rọ̀ àbúrò mi. Bàbá, pẹ̀lú ògo Ọlọ́run, ayọ̀ yín ò ní bàjẹ́, ayọ̀ yín ò ní dòbu. Gbogbo wákàtí márààrún yín tẹ̀ ń kí lọ́lọ́run máa tẹ́wọ́ gbà lọ́wọ́ yín. Ẹ ṣé gan o, ẹ ṣé gan o. Kí ló á tó tẹ̀síwájú, mo kàn ní ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ yín. Prof, Ọlọ́run ní bá yọ yín jẹ́ o, ẹ ní fojú sunkún ọmọ o, a ní fojú sunkún ẹ̀yin náà o. Láàrin ọmọ Yorùbá, akọni ni yín, ọ̀kan pàtàkì ní ẹ jẹ́ láàrin ọmọ Yorùbá. Ẹ rí inú ẹbí, wọ́n bẹ̀ yín ẹ tún gbà. Kò sí ẹni tó tún lè ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́yìn ọmọ Yorùbá. Ó wá fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ọmọ Yorùbá ni yín. Bàbá mi Adépọ̀jù, ojú ò ní tì yín. Gbogbo ohun tí jẹ́ aburú láyé kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ jẹ́ ká ṣọ́ra fún nǹkan tó lè dá ogun ẹ̀sìn sílẹ̀. Mùsùlùmí ni mí, mùsùlùmí ni yín. Ẹ bá àwa tá a jẹ́ mùsùlùmí sọ̀rọ̀. Fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ bá gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí sọ̀rọ̀. Ẹni tí ò bá gbọ́ ni ó gbọ́. Ajá tí ò bá sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bí pàkúté bá sì mú ajá lẹ́sẹ̀, tẹ́nì ọdẹ kan wá ń kọjá lọ tàbí ẹnìkan kọjá lọ wá gbọ́ pé ajá yẹn ń ké mọ́rọ́ra, tàkúté wá débẹ̀ wá rí pé tàkúté ló mú ajá yìí. Ó wá fẹ́ yọ ajá yẹn nínú ìrora yẹn. Ó fẹ́ yọ tàkúté lẹ́sẹ̀ rẹ̀. Òun lájá yẹn ó mọ géjẹ torí kò ní rírì pé ó fẹ́ ṣe òun láàánú ni. So àwa Yorùbá tẹ́ bá ti, àwa mùsùlùmí tẹ́ bá ti bá sọ̀rọ̀ tá a bá gbọ́, ẹ fi wọ́n lẹ̀ sáyé wọn. Ṣé rí torí Ọlọ́run, àwọn ẹ̀sìn oríṣiríṣi tó wà ó ti come to stay. Bá a ṣe ní àwọn mùsùlùmí, báwa mùsùlùmí ṣe wà, bẹ́ẹ̀ náà ni àwọn kìrìsìtẹ́nì wà, bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn àbáláyé wà. Bàbá mi, ẹ ní jẹ̀bi Ọlọ́run. Gbogbo wa ti rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó lè dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá ni. Ẹ má jẹ́ ká condemn ara wa mọ́. Ẹ má jẹ́ ká condemn ara wa mọ́. Mo mọ̀ pé ìjà ló dé lórí dòwe. Ṣùgbọ́n tí mo fi ní ká má condemn ara wa mọ́ ni pé ìjà ni kíní yẹn ó mọ̀ dálẹ̀
láàrin àwa ọmọ ìyá àti bàbá kan náà sì ni ọmọ Yorùbá. So gbogbo wa tá a bá wá sá fún nǹkan tó lè máa dá wàhálà alẹ́ nílẹ̀ Yorùbá kò túmọ̀ sí pé ẹ ní ìmọ̀, kò túmọ̀ sí Ọlọ́run ń lò yín, kò túmọ̀ sí pé ẹ ní ìmọ̀. Àwa tá a jẹ́ mùsùlùmí gbà fún yín, a gbà yín ní ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn. Ẹ dákun torí Ọlọ́run mo bẹ̀ yín, gbogbo ohun tí ó mú ká máa fi àlùkùránì tiwa kọ̀ndẹ́mù báìbù tàbí ká máa mú àlùkùránì tiwa ká máa fi kọ̀ndẹ́mù àwọn oníṣẹ̀ṣe, ẹ dákun torí Ọlọ́run ẹ má píríìchì lórí ẹ̀ mọ́ torí Ọlọ́run bàbá mi. Ọlọ́run ní bayọ̀ yín jẹ́. Tẹ́ ẹ bá sọ wípé ìwọ tó bá ṣe mùsùlùmí o lè rọrùn wọ̀, àwọn èèyàn ò ní jà torí wọ́n mọ̀ pé Ọlọ́run ló ní tíkẹ́ẹ̀tì ọ̀run, kì í ṣe kò sẹ́nìkan tí ó fún ẹnìkan, kò sẹ́nìkan tí ó jà fún ẹnìkan. Ìrùpẹ́sìn bàbá gbọ́mọ la, ìrùpẹ́sìn ọmọ gba bàbá là. Ṣùgbọ́n tó bá ti wá di pé à ń yànnàná rẹ̀ pé àwọn kìrìsìtẹ́nì là ń bú tàbí àwọn ẹlẹ́sìn àbáláyé là ń bú, kò dáa tó. Torí gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn làwọn ọmọ Yorùbá involve nínú ẹ̀. Ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé náà, ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ má bú ẹlẹ́sìn kìrìsìtẹ́nì, ẹ má bú ẹlẹ́sìn mùsùlùmí. Kò sí bó ti wulẹ̀ kó le tó, àwọn èèyàn kan wà tí a máa ń rí bí ẹlẹ́bọ. Tá a bá pè wọ́n lẹ́lẹ́bọ, ẹ jẹ́ á pè wọ́n sí lórí ẹ̀sìn tiwa ní ká ti pé àwọn ẹlẹ́sìn tiwa tó bá ń ṣe irú ẹ̀ ni ẹ jẹ́ á máa bá wí tẹ́ bá fẹ́ tẹ̀ bá wọn wí. Tínú bá ń run èmi á máa bọ́ sẹ́yìn kùlé, mo máa ń já ewé ewúro tàbí ewé ejìrìn, màá gbó màá sì mú. Nígbà tí yóò sì ti já sí ẹbọ lójú àwa mùsùlùmí, ẹ jẹ́ á preach against ẹ̀ láàrin àwa àtàwọn ọmọ ìyá wa tá a jẹ́ mùsùlùmí. Tó bá ti jẹ́bọ láàrin àwa kìrìsìtẹ́nì, ẹ jẹ́ á preach against ẹ̀ láàrin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì yẹn. Ṣùgbọ́n ẹ má fi yẹn kọ̀ndẹ́mù tẹ̀sìn ẹlẹ́sìn. Ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta has come to stay nílẹ̀ Yorùbá. Ẹ dákun torí Ọlọ́run, ẹ dákun torí Ọlọ́run. Mọ́lá Adépọ̀jù, a ní fojú sunkún yín, ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ. Torí Ọlọ́run, gbogbo ọpọlọ tí Ọlọ́run fún yín ti pọ̀ jù. Ó ti pọ̀ jù táwa kan wá lè máa rí bí ẹni pé ọpọlọ tẹ́ ń lò yẹn náà ló ń dá wàhálà lẹ̀ lọ. Ọpọlọ yín ti pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àfẹ́ni tí kì í bá listen sí yín ni onímọ̀ pé ẹ ní ìmọ̀. Tẹ́ bá rí àwọn kan tó ń criticize yín lénìí tàbí tó ń bú yín nítorí pé ẹ̀ ń ta sí ẹlẹ́sìn míì ni. Ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn mùsùlùmí náà ni ẹ dẹ̀ sọ fún wa wípé Ọlọ́run sọ pé kẹ́ ẹ má bú wọn, kẹ́ ẹ má bú Ọlọ́run wọn. Pé tẹ́ ẹ bá ti bú Ọlọ́run wọn, àwọn náà bú Ọlọ́run yín. Àtọ́lọ́run bá lè sọ bẹ́ẹ̀ yẹn, tó bá jẹ́ pé èmi ò kéwo ṣùgbọ́n àwọn àfáà kan náà wọ́n sọ, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn lọ́lọ́run sọ nínú àlùkùránì, ẹ má jẹ́ á bú Ọlọ́run ẹnìkankan. Ẹ má jẹ́ káwa bú Ọlọ́run ẹnìkankan. Tẹ́nìkan bá wá tiẹ̀ wá decide láti máa bú Ọlọ́run wa, ẹ ṣe jẹ́ ká fi ilẹ̀ fọlọ́run kó wo tọ́lọ́run fojú òun rí. Ẹ dákun, àní fọjọ́ ọlọ́jọ́ lọ, ojú ò ní tì yín. Ẹ ṣé mo dúpẹ́ gan. Ṣé wá rí Mr. Falade, ẹ̀yin náà mo dúpẹ́ o pẹ̀lú àforíjì tẹ́ ní fún Awikonko. Pẹ̀lú àforíjì tẹ́ ní fún Awikonko, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ láyé, ẹ̀ ní lùgbàdì ayé. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kí n wá bẹ̀rẹ̀ lórí àwọn afẹ́nifẹ́re wa tí wọ́n dúró tì wá, àwọn tí wọ́n fẹ́ wa fẹ́re, tí wọ́n dúró tì wá pé kò ní máa rí báyìí lọ, tí wọ́n ṣùgbà wa. Nígbà tí mo ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí tí wọ́n bá wa pè Chief Sunday Igboho, tí wọ́n dẹ̀ bá wa pẹ̀tù sí wọn nínú. Wọ́n tó láwọn wọ́n promise pé àwọn máa bá wọn bá àwọn ọlọ́pàá náà sọ̀rọ̀, àwọn máa bá wa bá Chief Adépọ̀jù náà sọ̀rọ̀. Bàbá
láfta tí mo ti kí yín, mo fi orúkọ gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá mo fi kí yín pé ẹ ní ṣìṣe láyé, ẹ ní sì jẹ, ẹ ní sì mu, ẹ ní sílẹ̀ tẹ̀. Ọlọ́run á jẹ́ kí ẹ fi ọwọ́ pawú bàbá, ẹ fi èrìgì jòbì. Ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀ yóò dókini pẹ̀lú ògo Ọlọ́run. Lẹ́yìn tí mo wá kí bàbá wa tán, mo kí ìyá wa Adétóun, abiyamọ tí fi ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ pamọ́. Gbogbo ọmọ tó ń pọ̀n Ọlọ́run ní jẹ́ kán jábọ̀. Mo pẹ̀lú ọmọ tó ń pọ̀n. Ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀ yóò dókini pẹ̀lú ògo Ọlọ́run. Lẹ́yìn tí mo wá kí bàbá wa tán, mo kí ìyá wa Adétóun, abiyamọ tí fi ọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ pamọ́. Gbogbo ọmọ tó ń pọ̀n Ọlọ́run ní jẹ́ kán jábọ̀. Mo pẹ̀lú ọmọ tó ń pọ̀n. Èyí ṣe gbogbo akọ́lá ju ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe àkóso lé lórí lénìí ni wọ́n jù wọ́n lọ. Lóòótọ́ a rí àwọn tó ju Adétóun lọ nínú àwa, ṣùgbọ́n òun ni Ọlọ́run yàn gẹ́gẹ́ bí aṣíwájú wa tí a sì gbà fún. Ọ̀rọ̀ yẹn délẹ̀ táwọn náà ò lè sùn kó lè wò. Ìyá mi, ẹ kú ogun àjàyè, ojú òní tì yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan. Ẹ kú àdúrótì. Ẹ kú àdúrótì. Gbogbo àwọn Alhaji Tajudeen Yoruba World Congress, bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o. Ojú òní tì yín o. Gbogbo àwọn èèyàn tí wọ́n dúró tì wá náà ní Yorùbá Nation, àtẹni tí jẹ́ Yorùbá Nation, àtẹni tí kìí ṣe Yorùbá Nation, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o. Ọlọ́run ò ní bà ayọ̀ yín jẹ́, ojú òní tì yín o. Mi ò ní wá yín tì o. Ẹ ṣé gan o. A dúpẹ́ lọ́wọ́ yín o. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin àwọn ọmọ Yorùbá tàbí àwa sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Bí ṣẹ̀ríà bá dá àjànàkú fọ́nrán òwú kan ó gbèdè, a ní ráìtì láti máa búra wa. Àwa ò tiẹ̀ kákùn kankan mọ́, àá búra wa, àtún dárúkọ ara wa, àtún búyà láyà ara wa, àtún ṣe gbogbo ẹ̀. But nsìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti àbúrò mi náà, Awikonko. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Bí gbogbo yín bá tiẹ̀ wá ní nínú wípé kò sí tá a lè ṣe, kò sí tá a lè sọ. Kò sí tá a lè ṣe, kò sí tá a lè sọ, kò sí ibi tí ò lè ti wá dé o. Kò sí ibi tí ò lè ti wá dé. Mo wá fi àsìkò yìí bẹ àbúrò mi náà, Awikonko. Bàbá, àṣejù ọ̀pọ̀ nígbẹ̀yìn bẹ́ẹ̀ tí ẹ rí o. A gbọ́dọ̀ ṣọ́ra. Gbogbo tá a bá ń sọ, tá a bá rí àwọn kan tó bẹ́ẹ̀ tí ẹ rí ọmọ níjọ́ tó bá yíwọ́ ara àwọn tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ tí ẹ rí yẹn, ara wọn náà wọ́n sọ pé àṣejù tí ẹ náà pọ̀. Ìdí tá a fi gbọ́dọ̀ fi ẹsẹ̀ ẹ̀yìn délé nìyẹn. Àwọn kan sọ ò ní lọ́ọ̀yà, ò ní kí bó bá ní lọ́ọ̀yà kan, tó bá ní lọ́ọ̀yà, ṣé lọ́ọ̀yà ó di stop for petition yẹn ni? Ṣé lọ́ọ̀yà ni wọ́n kọ, ṣé MBA ni wọ́n ń kọ kíní sí ni? Ṣé bí police station ni lọ́ọ̀yà rẹ náà yóò lọ bá wọn. Lọ́ọ̀yà rẹ ò lè sọ fún wọn wípé ẹ lẹ́tọ̀ọ́ àti investigate ẹnìkan. Kò sí ọba ní 200 lọ́ọ̀yà rẹ, tí àwọn lọ́ọ̀yà tó ní ọpọlọ tí wọ́n dẹ̀ jẹ́ lọ́ọ̀yà alálùbáríkà tí kìí ṣe pé owó nìkan ni wọ́n ń wá láyé, wọ́n máa ń sọ fún ẹlẹ́jọ́ wọn wípé ẹ wo, tá a bá ní opportunity, ọ̀dọ́ push ẹ̀síwájú díẹ̀ náà o, ṣùgbọ́n tá a bá ní opportunity, ẹjọ́ yóò fi fọ̀ wá, ẹja wọgbọ́n o,
tá a fi lè rí ọ̀rọ̀ ìyanjú ní tòbínòbí ká settle out of court. Àwọn lọ́ọ̀yà olórí pípé wọ́n máa ń bá àyàn sọ yẹn. Tó o bá ti lu òfin ìjọba tí ẹni tó lu òfin lé lórí tí ó bá bẹ̀sùbẹ̀gbà àti competition against ẹ lọ sí police station, ọ̀rẹ́ wa ọba ní ìbàjẹ́ pé bàbá wa lọ́ọ̀yà Fálànà ni lọ́ọ̀yà ẹ̀ bá a ṣe respect wọn tó bí wọ́n ṣe respect wọn tó lábẹ́ òfin, wọn ò kàn ní lọ sí police station pé ó yá ìfilẹ̀. No, tó bá jẹ́ billable offence, bàbá lè sọ fún wọn pé offence yìí kì í ṣe capital offence, billable offence ni. Àwọn lè wá jà raburabu wọ́n ṣe gbogbo tó bá yẹ kí wọ́n ó ṣe láti gba béèlì ẹni. Ṣùgbọ́n mo ní lọ́ọ̀yà ò ní kó sọ̀rọ̀ sọkúsọ, ò ní di pé nítorí pé ò ní lọ́ọ̀yà ló máa fi sọ. Ṣé rí gbogbo tá à ń sọ yìí náà káwa náà ò sọ pàápàá jùlọ tó jẹ́ pé láàrin àwọn ọmọ Yorùbá náà ni. Kí ló dé ọmọ Yorùbá ìkan náà ni wá. Gbogbo ohun tó bá tiẹ̀ wá jẹ́ pé à ń wá náà ẹlẹ́ láfi wá láàrin ara wa. Ìjà ò lè tó nǹkan kan ṣe. Ìjà ò lè tó nǹkan kan ṣe. Ok, ibi tí ẹ ti fi kọ́gbọ́n ni ẹ wo gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn kan lẹ́yìn Chief Sunday Igboho pẹ̀lú gbogbo làálàá tí bàbá yẹn ṣe àti professor. Àwọn náà padà bú wọn. Òun ni mo ṣe ń sọ wípé ẹ jáwọ́ ọ̀nà ara wa, ẹ má jẹ́ ká búra wa mọ́. Then ẹ̀yin èèyàn ẹ má fi ọ̀rọ̀ tiyín, ẹ má fi ọ̀rọ̀ Chief Sunday Igboho kọ́ àyín lọ́rùn. Chief Sunday Igboho ọmọ gbogbo Yorùbá ni, bàbá gbogbo Yorùbá ni, ẹ̀gbọ́n gbogbo Yorùbá ni, àbúrò gbogbo Yorùbá ni. Bó ṣe kángun sí ẹ lọ́kàngún sí mi, lọ́kàngún sí every other person. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ti bú wọn rí. Ṣé bá rọ́pọ̀lọpọ̀ nínú yín náà tó jáde sí wọn? Ní tí mò ń pariwo nìyẹn pé èébú yóò ba nǹkan jẹ́ ni. Ẹ wo gbogbo àwọn àràbù èébú tí àwọn èèyàn fi bú Chief Sunday Igboho ń gbà náà. Àwa tá a wà nù Yorùbá nation yìí náà ni o. Nígbà tí ìyapa ẹnu dé, tí ìyá onítìrí tó wá dá tiẹ̀ ṣe, tí ìyapa ẹnu dé, ẹ wá wo ẹnu tá a fi ń pọ́n Chief Sunday Igboho lé àti bàbá Akíntóyè. Ẹnu yẹn náà ni àwọn èèyàn kan tó wá fi ń jáde tán fi ń sọ̀rọ̀ fún wọn. Ṣé ẹ rí pé tó bá jẹ́ pé nígbà tí wọ́n ń bú àwọn ọba tàbí tí wọ́n ń bú àwọn èèyàn nígbà míì nílẹ̀ Yorùbá, tó bá jẹ́ pé gbogbo wa ti dá wọn lẹ́kọ̀ọ́ tá àti jẹ́ wọn orí ẹ̀bí tó wà náà ká máa bú yàn. Mo fi Ọlọ́run Lédùmarè ṣẹlẹ́rìí, wọn ò ní padà bú ẹ̀yin náà lásìkò tán ń bú yín yẹn. Kò wá tí ì jù báyìí. Mo tún wá pe Chief Sunday Igboho, mo tún wá pe bàbá ẹni tó ṣe ń tó dùn yín lónìí ó lè ṣe ń tó dùn mọ́ yín lọ́la o. Ẹni tó ń ṣe ń tó dùn mọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ó lè jẹ́ òun ni ó ṣe ń tí ó dùn yín lọ́la o. Bàbá lẹ jẹ́ nílẹ̀ Yorùbá, bàbá lẹ jẹ́ fúnrú wa. Ẹ gbàgbé lórí ọ̀rọ̀ pé ẹ kàwé, ìwé kọ́ ni tá à ń sọ̀rọ̀ bá, ọjọ́ orí yín ni tá à ń sọ̀rọ̀ bá. Ẹ ti bí ọ̀pọ̀lọpọ̀ rú wa lẹ ti bírú wọn. So bàbá ni yín, Ọlọ́run tún wá fún yín ní ìṣẹ̀dá rere. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ kàwé lójú àmì, kẹ́ ẹ kàwé tí gbogbo ayé máa recognize yín gẹ́gẹ́ bí onímímọ̀. So ẹ dákun torí ọ bàbá àti Chief Sunday Igboho, ẹ bá wa pé àwọn èèyàn, ẹ má jẹ́ kí wọ́n búyàn mọ́. Tọmọdé bá ṣubú awo wájú, tágbàlagbà bá ṣubú yín máa ń wẹ̀yìn wò ni. Bàbá ẹ jẹ́ wo gbogbo ibi tá a ti ń bá bọ̀, ẹ jẹ́ ká wo ibi tá a bá délé ni, ẹ jẹ́ ká wo ibi tá a ń bá a lọ. Tá a bá ti wo ibi tá a ti ń bá a bọ̀, a ní wo ibi tá a dé. Tá a bá ti wá wo ibi tá a dé, a ní wo ibi tá a ń lọ. Bàbá ó lè jẹ́ nínú àwọn tó ti wà lẹ́yìn agboolé ni, ó lè jọ́ kan nínú wọn lọ́lọ́run ó lò fún òmìnira ilẹ̀ Yorùbá tá à ń wá yìí.
lẹ́ni tá àti ẹ̀fọ́ kàn sí rárá tọ́lẹ̀ rẹ̀ pé abẹ́nú ni ó ti ṣe tọ́lọ̀ wọn dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. So gbogbo ohun tí èmi bá fẹ́ kò ṣeé ṣe kí n rí gbogbo Yorùbá kí wọ́n tẹ̀lé mi lẹ́ẹ̀kan náà. Àwọn tí ò bá ti tẹ̀lé mi mo ń láti máa explain ni tí wọ́n fi rí ọgbọ́n àti ọpọlọ tó wà nínú tí mò ń sọ. Bàbá ìyẹn wo nǹkan tí àwọn nǹkan tó rèé bí àwa Yorùbá kan ṣe fẹ́ kí bàbá Bọ́lá Ahmed Tinubu wọlé tí wọn ò bá wọlé ṣé bọ́kan náà méjì yòókù ó wọlé àkúkú lè dá wọn yẹn dúró so kí wàá làbùrù wá sọ pé kí tiwa ọmọ wọlé ntí mo jà fún nìyẹn. Àwa ò bẹ́ nìkan kan jà ṣùgbọ́n ń sìn gbogbo orúwa yìí náà ni wọ́n ti sọ dèèyàn kéèyàn níwájú yín. Gbogbo orúwa ni wọ́n ti sọ dèèyàn kéèyàn níwájú yín. Àwa kan gẹ́gẹ́ bí àgbàlagbà àwa àpamọ́ra pé èèyàn ò lè ní kí kálukú ọmọ fẹnu rẹ̀ sọ tó bá fẹ́ sọ ẹntẹnu bá ré bọ́ lù lẹ́sẹ̀ kó mọ̀ pé ẹnu òun ló ré bọ́ tó bá òun lẹ́sẹ̀ ẹnu ẹ̀ ló ti di àké tó jábọ́ lẹ́nu igi tó bá olówó ẹ̀ lẹ́sẹ̀. So mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run mo bẹ̀ wá àwa ọmọ Yorùbá gbogbo ohun tí jẹ́ aburú yóò jìnnà sí wa o. Gbogbo ohun tí jẹ́ aburú yóò jìnnà sí wa o. Ẹ̀yin ọmọ Yorùbá kò sí nǹkan kan tó sọ pé a lè rí òmìnira ilẹ̀ Yorùbá gbà. Ẹ má jẹ́ ká kánjú àkánjù. Tá a bá ti lè rí nǹkan ẹyọ kan tá a bá ti rí ríjọ́nà gbà mo fi Ọlọ́run Elédùmarè ṣẹlẹ́rìí àti gba 90% nǹkan tá à ń fẹ́. Àti gba 90% nǹkan tá à ń fẹ́. Torí ṣé bẹ́ẹ̀ ni kí gbogbo ọjọ́ máa dáwó kéékèèké jọ fún òkè ni. Òkè yẹn gan ò ní wà attractive mọ́. Irú ìgbà yẹn bíbọ ọba wáyé tí Yorùbá bá ṣe ti federal yẹn tí Yorùbá bá ṣe wọ́n lè ní Ìgbò lọ́kàn lẹ́yìn tí Ìgbò wọ́n lè ní àwọn Haúsá Fúlàní lọ́kàn. Rotation yàrá ènìyàn máa jẹ́ tádẹ̀ máa fi token ránṣẹ́ sí òkè. Kò ní síyàn jẹ nítorí pé èyí tó fi jẹ́ pé gbogbo owó òṣùná wa bíi 45 to 70 to 47 to 50% yẹ ọ̀dọ̀ tiwa nìkan ni wọ́n ti ń rí lọ tó tún wá jẹ́ pé ohun tí wọ́n ń san fáwa padà àwọn kan tí wọn ò rí nǹkan kan generate lọ́dọ̀ wọn púpọ̀ owó wọn tó ń san 2 times 3 ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń generate àwọn nǹkan yẹn nígbà tó bá ti wá jẹ́ pé n tá ń generate yẹn o ọ̀dọ̀ wa ni ó jókòó sí bóyá 10% la máa fi ránṣẹ́ sókè 10% táwọn bá rí la fi ránṣẹ́ 10% táwọn ọmọ Ìgbò bá rí ni wọ́n fi ránṣẹ́ 10% tí àwọn ọmọ Haúsá Fúlàní bá rí ni wọ́n fi ránṣẹ́. Kò dẹ̀ possible kí Haúsá Fúlàní kọ́ wá ní òun fẹ́ wá contest nílẹ̀ Yorùbá. Kò possible kí ọmọ Yorùbá lòun fẹ́ lọ contest nílẹ̀ Haúsá. Kò possible kí ọmọ Yorùbá lòun fẹ́ lọ contest nílẹ̀ Ìgbò. Torí ọwọ́ kọwọ́ ìrànmọ̀ràn wọn kálukú mọ́ra wọn ìtàn ìwọ̀n pàtàn fúnrú ẹni bẹ́ẹ̀ tí ò fi ní dépò pé ọmọbìnrin ló jẹ́ ń bì tàbí ọmọ kìnní kan ló jẹ́ wọ́n pa irú ìtàn yẹn. Bàbá kò tí ì jù fún wa ẹ mọ́tò já fi ìjà bá jẹ́ plan ń lọ lábẹ́nú ẹ má jẹ́ ká fi ìjà bá jẹ́ tá a bá decide lọ́kàn ara wa wípé dandan tá ń fẹ́ yìí àní wà lọ́nà ìrọ̀rùn Ọlọ́run Lédùmarè kó má jẹ́ kó la ẹ̀mí lọ o ẹ̀mí tọmọ Yorùbá jọ wọ́n lójú bíi ẹ̀mí tiwa ẹ̀ ṣe bíi ẹ̀mí ọmọ Yorùbá kan ẹ̀mọye ẹ̀mí àwọn ẹ̀mí kẹ́mi mi mi fẹ́ dárúkọ ẹ̀mí ìlú kan bọ́ ẹ̀mí kẹ́mi mi ẹ̀mọye tẹ́ ẹ lè fi wé
mo rí tí ẹnìkan sọ wípé ẹlẹ́mìí ọmọ Yíbò kan ó ní déédéé 50 ẹ̀mí ọmọ Yorùbá ni nínú àwọn ọmọ Yíbò. Orí íńtánẹ́ẹ̀tì náà mo ti rí, kò ní mí nì bó ń ṣe fíìl nìyẹn, feelings rẹ̀ nìyẹn. Bí ẹni tẹ́ ń kúrò fún Obama, ẹni tó ń kúrò gangan mọ̀ lọ́kàn ara rẹ̀. Torí ọmọ Yorùbá ó ní irú àwọn nǹkan tí ó ní iṣẹ́ tí ọmọ Yorùbá lè tẹ́rí sí. Ó ní crime tí ọmọ Yorùbá lè commit. Torí Yorùbá nígbàgbọ́ pé yóò bàrà òun jẹ́. So a kì í ṣẹgbẹ́ ara wa, yàtọ̀ síra wa. Àwọn ọmọ Yorùbá ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká forí ìkòkò sọ̀dún, ká fìmọ̀ ṣọ̀kan. Ẹ má jẹ́ kí ọpọlọ tí ó wọ̀ kó ṣẹ́gìrì sí wa lára. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Yorùbá Nation, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Yorùbá World Congress, àtàwọn tí wọ́n jẹ́ olóṣèlú, àtàwọn tí wọ́n ti ẹ̀ sí nǹkan kan nínú méjèèjì, tọ́lá wọn kan wà tí wọ́n wà ní tíra, wọn bá wa dá sọ̀rọ̀ Yorùbá Nation, wọn bá wa dá sọ̀rọ̀ olóṣèlú, wọn àti ẹ̀dìbò rí. So gbogbo wa yẹn dẹ̀ ní nǹkan ẹyọ oró kan tó pa wá pọ̀ ní ọmọ Yorùbá. Àwọn alálẹ̀ Yorùbá ló dá gbogbo wa papọ̀. Torí ìdí èyí, a ní fojú sunkún ara wa. Ẹ jọ̀ọ́, èyí tí ẹ jẹ́ àgbààgbà nú àwọn ẹgbẹ́ tí mo dárúkọ yẹn àtàwọn Afẹ́nifẹ́re náà, ẹ jẹ́ kí ìmọ̀ Yorùbá ó ṣọ̀kan this time around. Ẹ jẹ́ kí ìmọ̀ wa ó ṣọ̀kan. Ẹ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan. Ẹni tá a bá ń bú tó bá dijọ́ kan, ó náà ó yí jù. Ọ̀tá yẹn ó dẹ̀ máa continue láti máa lọ ni. Ṣùgbọ́n ibi tí orí Yorùbá pé dé ni pé tíjà bá ṣẹlẹ̀ láàrin Táyé àti Kẹ́hìndé, táwọn ọmọ Yorùbá bá ti dá sí, ó ti tán náà nìyẹn. Kódà a kì í rí ojú àpá yẹn mọ́. Kí ló wá dé tí èyí ò fẹ́ tán lẹ̀? Gbogbo tí mò ń sọ yìí náà ẹ̀ tán rí àwọn kan tó lọ máa gífù kọ́mẹ́ǹtì ráre kan. Ṣùgbọ́n èmi ò ń bínú torí pé mo ti mọ̀ pé kì í ṣe gbogbo wa lọ́mọ Yorùbá. Ẹlòmíì ti pẹ́, bẹ́rù bá ti pẹ́ alájọbí ní bú. Ṣe rí tí àjòjì tó bá wọ̀lú tó bá nawọ́ sí sàárè afọ́jú, ó ti lọ́wọ́ onílé nú ni. Ó ti lọ́wọ́ onílé nú ni. So ẹ̀yin èèyàn mi, ẹ dákun mo bẹ̀ yín, a ní fojú sunkún ara wa, a ní fara gbààwẹ̀. Ẹ jẹ́ káwa ọmọ Yorùbá ṣe wa. Mi ò sọ pé tí ìjọba yìí tó wà lóde yìí bá sọ nǹkan tí ò dáa, mi ní ká má sọ. Mi ní freedom of speech wà. Although freedom after speech ìyẹn ò sí lọ́wọ́ ẹnì kankan. Ọwọ́ ẹni tí èèyàn bá ṣẹ̀ ló wà. Freedom of speech wà. Freedom after speech. Ṣé rí pé ìgbà tí Awikonko sọ nǹkan tó sọ tó fa àtìmọ́lé, kò sẹ́ni tó fẹ́ dá lẹ́kun. Ó free láti sọ, ó dẹ̀ ti sọ ń sìn. Ṣé rí pé freedom after the speech yẹn ló hàn tiẹ̀ tó fi wà látìmọ́lé. So ẹ jẹ́ kí gbogbo wa ṣọ́ra, ẹ jẹ́ ká rọra, ẹ má jẹ́ ká búra wa mọ́, ẹ jẹ́ ká identify àwọn èpò tó ti dààmú àlìkámà wa. Ẹ má jẹ́ ká máa rí pé gbogbo àìdá tó bá ti jẹ́ pé ọmọ tó ń sọ Yorùbá ló ń sọ, ẹ má jẹ́ rí pé gbogbo àwọn yẹn tí wọ́n ń sọ Yorùbá yẹn, ẹ má rí wọn ní rí pé dandan Yorùbá ni wọ́n. Ọ̀rọ̀ ẹnu ẹlòmíì lásán tó jáde lẹ́nu ẹ̀ ti ọlọ́pọlọ Yorùbá ó ti fọpọlọ gbé pé ọmọ Yorùbá ò lè sọ̀rọ̀ eléyìí jáde. Ẹ ṣe jẹ́ ká depend lérú yẹn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ojú ò ní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì wá, tẹ́ ẹ dúró tì Awikonko, ojú ò ní tì yín o. Ẹ ní faragbàwẹ̀ o. So wá rí ìwọ tó jẹ́ pé ìgbà tí ìyà bá ń jẹ ẹnìkan inú rẹ̀ máa ń dùn, ìwọ náà máa ṣe o. Èmi ò ní ẹnìkankan tí máa bú. Ṣùgbọ́n tí òjò bá ń pa iyọ̀ tó òrí bá ń dunnú, ṣé mọ̀ pé tójò bá ti dá pẹ́rẹ́ báyìí, oòrùn ni ó yọ,
oòrùn sì ní kì í ṣe ọ̀rẹ́ òòrí, oòrùn ó padà yọ òòrí yẹn náà ni. Òun tá a bá ṣe lénìí yóò dìtàn lọ́la. Ìwọ tí inú rẹ dùn sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí Awikonko, mi ò lè bú ẹ. Nígbà míì nǹkan tó bá wù yàn Ọlọ́run máa ń ṣe fún yàn náà. Ẹ̀sẹ̀ Ọlọ́run bá rí pé nǹkan yìí mọ̀ dùn, ó mọ̀ dùn. Ẹ wo ọdún tá a ti ń pariwo lórí ọ̀rọ̀ ikú Mohbad. Ọlọ́run gangan rí pé ó dùn wá. Ọlọ́run gangan rí pé ó dùn àwọn ọmọ gbogbo ẹni tó wà lágbàáyé. Ọlọ́run rí pé ó dùn gbogbo ẹni tó wà lágbàáyé. So Ọlọ́run kò ní firú ẹ̀ kan gbogbo àwọn tó ń dùn yẹn. Ọlọ́run á ti rí pé kíní yìí àwọn èèyàn ò nífẹ̀ẹ́. Ẹnu ara ẹni la fi kọ mí jẹ. Tí èèyàn bá ṣubú lónìí, ó tún lè fọ̀la dìde o. Ṣíṣubú kọ́ lòpin ìrètí o. Wọ́n ti lágbájá mọ́lé kọ́ lòpin ayé o. Wọ́n ti lágbájá mọ́lé kọ́ ló ní kọ́ máa ṣoríire mọ́ o. Gbogbo àwọn tí wọ́n ń rúlù wa lónìí láwọn olóṣèlú àti ẹni tí kì í ṣe olóṣèlú tí wọ́n ní owó burú, àwọn Dangote yẹn náà ni wọ́n ti san àtìmọ́lé rí o. Ó lè jẹ́ lórí one thing or the other. Àtìmọ́lé kì í sọ̀rọ̀ ẹ̀wọ̀n. Ẹlòmíì gan ti lo ẹ̀wọ̀n àìmọ̀dí torí gbogbo yín lẹ mọ̀ gbà tí mo sì ń lọ náà, mo sì ń ṣe náà dì ṣe o. Gbogbo yín lẹ mọ̀ gbà tí máa ń lọ sí ọgbà ẹ̀wọ̀n tí mo máa ń rí àwọn kan bíi orí yeye ní mògùn tàìṣẹ́ lọ́pọ̀ bóyá eléyìí kò rí ẹni bíìlì ẹni, otherwise kò yẹ kó débi. Eléyìí ọ̀rọ̀ yóò ti ẹ̀kan lọ́wọ́ kan lẹ́sẹ̀, kò náwọn mọ̀lẹ́bí tí wọ́n lè jà fún ni. Irú àwọn yẹn títí dì sín mo sì ń ṣe ń tágbára mi bá ká. So n tí mò ń try láti sọ fún wa ni wípé n tó bá wù kálukú ni kí kálukú máa ṣe. N tó bá wù mí lèmi lè ṣe. Ẹ má fọ́ọ̀sì mi láti ṣe n tó bá wà nínú ẹ̀yin. Èmi náà ò ní fọ́ọ̀sì tiyín láti ṣe nǹkan tó bá wà nínú mi. Tí mi bá fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi lórí nǹkan tí mo bá ń ṣe, mo lè máa fi àwọn kókó tó wà nínú nǹkan yẹn. Mo lè máa sọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú nǹkan yẹn fúnra wa. Ṣùgbọ́n mi ní sọ pé dandan kó tẹ̀lé mi, tàbí mi wà nítorí pé o tẹ̀lé mi kí n máa bú ẹ. Mi ò ever fìgbà kankan jáde kí n bú ẹni tí ó tẹ̀lé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rí. Torí pé mo mọ̀ pé n tó wù èmi lèmi ṣe ẹ̀wù ni. Tó bá wá jẹ́ ẹ̀wù ni tí mi ò gbà pé ẹnìkan lè gbà lọ́wọ́ mi pé mi gbọ́dọ̀ tẹ̀lé. Bẹ́ẹ̀ náà ló yẹ kí n rò pé ẹ̀wù ni tó bá wù ẹlòmíì náà, èmi náà lágbára láti gbà lọ́wọ́ ẹ̀ náà. Ṣùgbọ́n tá a bá jọ fi orí ìkòkò sọ́dún, tá a bá explain fúnra wa, ó ṣeé ṣe kí explanation yẹn ó jẹra wa, kí ìmọ̀ wa dẹ̀ padà ṣọ̀kan. Mo bẹ̀ yín, ẹ̀yin tẹ́ wà diaspora, ojú ò ní tì yín, ẹ kéré oko délé. Mi ò ní ká mọ́ bú olóṣèlú tó bá ṣe tí ò dáa. Ẹ rí i pé fídíò tí mo ṣe last, mo fi sọ̀rọ̀ pa n tí ń ṣẹlẹ̀ ní Lagos State. Àkọ́kọ́ tí ń dẹ̀ máa sọ ohun tó ń ṣẹlẹ̀ ní Lagos State, tí mo máa pe gọ́fúnà Lagos State kọ́lé léyìí. So tẹ́ bá wò náà, mo ti complain bí ẹ̀ẹ̀mejì fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n èmi ò tí ì bá ẹnikẹ́ni bú wọn. Tí n bá rí i pé bàbá nǹkan báyìí ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí. Ìtàwọn náà bá rí i pé ó yẹ káwọn wá nǹkan ṣe sí yẹn, tó ẹnu ti ń kun nǹkan yẹn jù, wọ́n á ṣe. Tí wọ́n bá dẹ̀ rí wípé bóyá àwọn tó ní kí n má ṣe yìí, bóyá àwọn ò tí ì mọ ibi tá a bá dé, wọ́n á explain fún wa. Nínú iṣẹ́ mi mo ti sọ fún wọn pé bàbá, n táwọn èèyàn bá ti ń bu yín lé lórí, bóyá èèyàn wá ní contrary opinion tó lè jẹ́ pé superior argument ní ti yín yẹn, ẹ explain fún wa ni. Ẹ mọ̀ rí wa bí ẹni tó fẹ́ bu ìjọba yín wò. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan tó bá complain, bàbá wàláhì ó nífẹ̀ẹ́ yín ni. Bọ̀ èmi ò pé ká ẹ bú wọn o, mi ò dẹ̀ ní ẹ má bú wọn. Ṣùgbọ́n èmi ò ní bú ẹnì kankan. Èmi ò ní bú ẹnì kankan. Àti ẹni tó ń bú wọn o, àti ẹni tí ò bú wọn o, èmi ò ní bú ẹnì kankan. Mo dẹ̀ ń rọ àwa náà pé níwọ̀n bá àgbà tó jẹ́ ọmọ Yorùbá kan náà, ọmọ Odùduwà yìí náà lápẹ́ra wa. Ẹ má jẹ́ abúra wa mọ́. Ojú ò ní tì wá. Ọlọ́run á bá wa ṣe. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun, ẹ kéré oko délé.
ojú ò ní tì yín, ayọ̀ àti àlàáfíà là á pàdé. Ọdún tuntun tí a fẹ́ ṣe yìí á ṣe yóò bá wa láyé, yóò bá wa láàyè. Ọdún tuntun èyí tí ń bọ̀ yóò bá wa láyé, yóò bá wa láàyè. Gbogbo dáadáa tá a rí ṣe inú ọdún yìí pẹ̀lú ògo Ọlọ́run láti January lọ láti máa rí ṣe pẹ̀lú ògo Ọlọ́run bí ó ṣe rí nìyẹn. Mo kí yín o, ẹ ṣé o, ẹ ṣé àdúpẹ́ o.